ṣọ́ọ̀ṣì wá rí ìwọ tí wọn ò bá ti pàrọwà part 1 fún tọ́ọ̀rẹ́ èèyàn kẹsẹ̀ lẹ́sẹ̀ kan wá bọ́ ńlé wípé ọ̀ní bínú ni ọmọ wa mọ̀ ló ṣàṣe mọ́sẹ̀ só ti yí ọ ọkọ rẹ̀ ó wà nasẹ̀ síta sọ wá rí tó bá nasẹ̀ síta àti darí rẹ̀ wálé padà yóò wà ní agbára fún ọ kò yé báyìí ní ìsìn tó ràn sí táwọn wọn ò mọ̀ pẹ́pẹ́ fúrú ṣe dáadáa wọn ó máa jó o ṣe wọn ó sì gbé dé àwọn lẹ́fù tí wọ́n gan ò gbé dé èyàn lọ bẹ́ẹ̀ sọ tún wá rí tí ayé rẹ bá fẹ́ tún dáadáa àgbọ́dọ̀ sọ pé kó bàjẹ́ yóò wá kó sí ọwọ́ àwọn tán ṣe káyá máa ń tàì ọdún 15 tán bá fi bọ́ ọdẹ mọ́lẹ̀ tó ti ṣe wàhálà tẹ́mi rẹ fẹ́ bọ́ tó roko bí so péré gbogbo ẹ̀ bọ́ọ̀sì roko bí so pé tó jẹ́ pé ọ̀ ń gbìyànjú yìí náà ni tó ń dọ́mọ tọ́ tó ti yí ọ ní tó ń gbé pamọ́ ńgbà náà tó ti tẹ̀ tó kọ́kọ́rọ́ pamọ́ kò wá ní wúlò mọ́ tó ti yọ báyìí ní ìsìn tiẹ̀ ló bọ̀ ọ̀hún tiẹ̀ ló bọ̀ olóòwò á fáwọn ọmọ rẹ ní agbára tí wọ́n fi sọ wípé àwàdádì ìsàwàdàdì mọ́mí ẹ mọ́ bínú àní ẹ mọ́ bínú àṣejù tí náà pọ̀ wọ́n sà ti ní ẹ mọ́ bínú olóòwò fún ọmọ rẹ lágbára bẹ́ẹ̀ láti sọ bẹ́ẹ̀ nígbà tó bá ṣe wàhálà tán kẹ́yìn méjèèjì ó jọ wá jèrè ọmọ kò yí ọba ẹ̀ ní ìsìn bó bá sì jẹ́ pé nǹkan náà ló bá kó wálé nígbà nù rẹ bá rọ̀ tó ọmú kọ́kọ́rọ́ ń bí ọ fi pamọ́ sí tó ṣílẹ̀kùn kí bàbá ó ṣe kíni kí bàbá ó ti kóńdó rẹ̀ wọlé jù àti yóò jù sí báyìí ní ìsìn níwọ̀n náà bá ṣe kò ń gẹ́ẹ̀rẹ́ lọ bá kó lẹ bá jọ kó nǹkan papọ̀ tó ọlọ́run ràn ọ́ lọ́wọ́ ni o sàn pátọ́wọ́ rẹ ló ti wá kò yí ọba ẹ̀ ní ìsìn àfọlọ́ǹsìn ọ ló sì kù àfọlọ́ǹsìn ọ ni alájìkẹrẹ iná yóò tún ní part 3 ẹ bá ń like comment ẹ share ó dàbọ̀.